èèyàn kan kò ní àṣẹ láti tú Ògbómọ̀ṣọ́ parapọ̀ ká. Olugbon, Àrẹ̀sà, Oníkòyí, Òǹpẹ̀tù, Ṣọ̀ún tàbí Alájàwà, èèyàn kan nínú wa ẹnikẹ́ni nínú wo ní àṣẹ láti lè sọ pé Ògbómọ̀ṣọ́ parapọ̀ àwọn dissolve ẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, àlàáfíà Ògbómọ̀ṣọ́ unity làwa ń fẹ́. No, tó bá bá ilé ìjà lénìí, tó bá tọ̀hún jà lọ́la, tó bá tọ̀rí kò ní sálàáfíà, ibi tí ò sí àlàáfíà ìgbéga ò síbẹ̀. Ọlọ́run dẹ̀ sí níbi rúdurùdu. Thank God, àwọn èèyàn nínú àwọn ọba, àwọn pásítọ̀ pọ̀ nínú wa tí wọ́n pera wọn ní pásítọ̀. Ẹ jẹ́ kí ìwà pásítọ̀ kó yọ nínú ìwà wa. Èmi Olúgbò ṣe pásítọ̀ o. Olúgbò kì í ṣe pásítọ̀. Bàbá tó bí mi ni pásítọ̀ àti ìyá mi o. Èmi ò ṣe pásítọ̀ o. Ṣùgbọ́n ìwà Jésù Kristi tó jẹ́ pásítọ̀, ẹ jẹ́ kó máa farahàn nínú ìwà wa. Ìyàwó mi ni pásítọ̀ o, èmi ò ṣe pásítọ̀ o. Ṣùgbọ́n ìfẹ́ ìwé mímọ́ sọ pé ìfẹ́ ni àkójá òfin. Ẹ jẹ́ á fi ìfẹ́ bára lò. Àtiwọ́ tó àti Ṣọ̀ún o, àti Olúgbọ́n o, àti Àrẹ̀sà o, àti Òǹpẹ̀tù o, àti Oníkòyí o, àti Alájàwà o. Tẹ́ ẹ bá fẹ́ kí Ògbómọ̀ṣọ́ lọ síwájú, èèyàn kan ò ń jọ wá dé. Gbogbo wa gbọ́dọ̀ jọ ṣe papọ̀ ni. Mo ṣàmọ̀ pé àwọn tó jẹ́ pásítọ̀ láàrin wa wọ́n ti kà nínú Bíbélì tí ìwé mímọ́ sọ pé come let us reason together. Ẹ máa jẹ́ àjọṣe àṣepọ̀. Kò ṣe àṣepọ̀ pé kí n jókòó sínú yàrá mi kí n sọ bóyá Òǹpẹ̀tù mo fún ẹni máa ṣe ọ̀dà sẹ́kítì mi á sọ pé kó máa bọ̀ wá bá mi bì láíláí kò dáa. Kò tọ̀nà sí ọba. Ó rẹ́ni àti ṣepọ̀ pẹ̀lú everybody. Mi ò ní anything against anybody, ṣùgbọ́n mo fẹ́ kí nǹkan lọ bó ṣe kó lọ. Kínú àwọn aráàlú dùn. Òǹpẹ̀tù ọ̀rẹ́ mi ni. Ṣọ̀ún kó tó dorí oyè ọ̀rẹ́ mi ni. Ẹ jẹ́ kí n sọ fún yín. Lóòótọ́ fídíò tí wọ́n ní ọmọ mi ní ìtẹ́ àwọn Ṣọ̀ún jẹ́ sí mi, ṣùgbọ́n wọ́n ti dọba. Ọlọ́run ti fún wọn sípò ńlá. A máa respect wọn, but káwọn náà respect àwọn yòókù. Ẹ jọ̀ọ́ ọba tó bá ti ń sọ̀rọ̀ tó ti ń tẹ́ńbẹ́lẹ̀ ọba yòókù kó fura sára o. I will respect any king. Àtọmọdé. Bó bá jẹ́ ọmọdé ló jọba, I must give you that respect. Àwọn ìṣe pásítọ̀ o. Ṣùgbọ́n gbogbo àwọn ọba tó wà láàrin ara wa tí wọ́n pera wọn ní pásítọ̀, kí wọ́n lọ tún ìwà ara wọn wò dáadáa. Oríṣi olóṣèlú ló máa pè wá pé kí ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ yín. And for everybody, àwọn èèyàn mọ̀ mí ní Nàìjíríà. Tí Olugbon bá ti sọ̀rọ̀, I say it the way it is. Mi ò mọ̀rọ̀ pa. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, Ògbómọ̀ṣọ́ máa dàgbà sókè ju bá a ṣe lérò lọ. Ṣùgbọ́n kó ní kálukú kó tọwọ́ ọmọ ẹ̀ báṣọ. Tẹ́lẹ̀ Ògbómọ̀ṣọ́ Sùúrùlérè á ti wọnú Ògbómọ̀ṣọ́ náà tán. Ògbómọ̀ṣọ́ náà tá wọnú nímọ̀ bí kankan. Kò sí yàtọ̀. Ṣùgbọ́n gbogbo ogun ẹlẹ́yàmẹ̀yà ló fà á tíjọba sọ pé òkè oníkálukú ṣáà wà ní ààyè ààrẹ. A máa jọ develop Ògbómọ̀ṣọ́ together as a zone. As a zone. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Gbogbo àwọn tó ń gbé Àbújá, èmi ò mọ̀ pé àwọn kan wọ́n máa lọ bá wọn gbé Àbújá, wọ́n ń gbé kinní kan.
tẹ́ ẹ̀ gbé ògbó ẹ̀ gbélú àwọn tá à ń gbélú la mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lù. Mo lè má lò ju ọjọ́ méjì lọ ọjọ́ mẹ́ta tí mo bá ti dé inú ìlú bíbá ni mo sùn máa lọ káàkiri máa mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn èèyàn. Bí àbàtà bá ń ta yín lẹ́sẹ̀ mo mọ̀. So gbogbo àwọn èèyàn tó ń sọ ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà yẹn kò sí nǹkan tó jẹ́ ẹlẹ́yàmẹ̀yà òǹpẹ̀tù èèyàn mi ní. Alájàwà èèyàn mi ó ìwá sí kí ló rúbẹ̀ lọ́dọ̀ mi bí tó wá ṣe gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo kọ́ fẹ́ máa bínú mo gbọ́dọ̀ respect ọba náà ló ń jẹ́ bó ṣe kó rí nìyẹn ọba gbọ́dọ̀ fúnra wọn ní respect. Ẹ jọ̀ọ́ àlàáfíà máa débọ̀ ìlú yìí. 5 local government ló ń jẹ́ Ogbomoso zone. Nínú Ogbomoso zone ni Ogbomoso town wà. Tá a bá tiẹ̀ fẹ́ wo gan Ogbomoso town mo gbàtẹ́mi àti kábíyèsí Òǹpẹ̀tù ń sọ̀rọ̀. Boundary Ogbomoso south tí Òǹpẹ̀tù ń control ó bẹ̀rẹ̀ láti seminary. Olóni larger part of Ogbomoso town o. Ilé Akálà under Òǹpẹ̀tù ló wà. Ilé Bàbá Sàkábalógun under Òǹpẹ̀tù ló wà. So Òǹpẹ̀tù of Ìjẹ̀bú land is controlling larger part of Ogbomoso town. Àwa àtọ́níkòyí la nílẹ̀ jù ayé Ogbomoso ká ní. Olugbon, Àrẹ̀sà àtọ́níkòyí a sọ̀rọ̀ àgbò Ogbomoso báyìí ni. Nítorí ilẹ̀ wọn ò lóǹkà àwa làwa nílẹ̀. Àwa náà ni wọ́n ń pè ní Adékúnlé. Àwa náà ni wọ́n ń pè lọ́bákúnlé. Àwọn Olugbon àgbé àwa la fún wọn ní àgbé wọn láàgbé tẹ́lẹ̀. A gbọ́dọ̀ máa sọ̀tàn àlàáfíà ni là ń wá. Ẹ jọ̀ọ́ mo gbàdúrà àlàáfíà fún gbogbo wọn ní gbogbo Ogbomoso town. Mo gbàdúrà àlàáfíà nǹkan tí ò tó wá ṣẹ́kù. Èmi jù ẹ lọ èmi ò jù ẹ lọ èmi ò bá wọn jàjà mo jù ẹ lọ mi ò jù ẹ lọ o. Development ìlú ló ṣe pàtàkì. Nítorí ẹni mo máa ń pera mi ní Majesty lèmi pera mi o èmi ò pera mi ní Imperial Majesty. Queen of England or King of England Majesty mi ó dẹ̀ control so many kingdoms across the world. In fact ìgbà kan wà King of England àwọn ni wọ́n control 95% of the entire world. That's the strongest monarch in the world today. Àdè sí láyé lọ́balọ́ba a wà lábẹ́ ìjọba ni. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ já ṣe nǹkan tó yẹ ká ṣe kí ìlú bá fi lè rojú. Lágbára Ọlọ́run wà pẹ̀lú wa. Àmín. Mo kí gbogbo ọmọ Olugbon pátápátá mo kí gbogbo ẹ̀yin baálẹ̀ wípé a kú oríire o. Ire náà á bá wa kalẹ̀. Ẹ̀yin máa wo ọ̀pọ̀lọpọ̀ ìgbéga bẹ́ẹ̀ máa dé báyìí lóyún. Thank you very much. God bless you all. Ìfẹ́kẹ́ ẹ̀kọ́ sọ̀rọ̀ ní ló ti ṣe tó jíjẹ mímu kóníkálùkù jẹ kóníkálùkù mu. Ẹ bá mi subscribe sórí YouTube channel mi ọ̀fẹ́ ni ẹ kàn tẹ subscribe. Ẹ̀yin tẹ́ bá sì fẹ́ ràn wá lọ́wọ́ lórí page wa account number wa nìyẹn sálẹ̀ kò ní bá.